àjọ NFF wọ́n ti padà kéde lánàá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù wọ́n ti padà kéde o wípé tọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn olùkọ́ni tuntun fún ikọ̀ ti Super Eagles ó ti gbórí wọlé báyìí yóò sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí àjọ NFF tí wọ́n ṣe àlàyé eléyìí tí wọ́n ṣe ní pé lẹ́yìn ìjókòó technical committee eléyìí tí àwọn bá wọn sọ̀rọ̀ yìí pé tọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀rẹ̀ jókòó kẹ́sì àyẹ̀wò àwọn olùkọ́ni lọ́lọ́kan ọ̀jọ̀kan pàápàá jùlọ àwọn olùkọ́ni eléyìí tá a kà sílẹ̀ ìgbẹ́kẹ̀ gbèsè àgbéyẹ̀wò wọn lẹ́yìn ìgbà tí technical committee tí wọ́n jókòó wọ́n wo àwọn olùkọ́ni yẹn sọ́tún wọ́n wo sósì nígbà tó di àná wọ́n jọ di mímọ̀ fún àjọ tó sọ̀rọ̀ kárí bọ́ọ̀lù aláṣẹ̀gbá lórílẹ̀‐èdè wa Nàìjíríà àjọ NFF ìgbètò olùkọ́ni táwọn wò lọ́tún wò sósì eléyìí táwọn rí i pé ó sì ṣe bákẹ́bákẹ́ nù wọn rèé o. ǹjẹ́ olùkọ́ni wo ni ọjọ́ ọmọ bíi orílẹ̀-èdè Mali òun náà ló kó ikọ̀ Mali wá sí inú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó wáyé ní orílẹ̀-èdè Côte d'Ivoire lọ́dún tó kọjá. tá a bá sọ nípa olùkọ́ni Eric Sekou Chelle òun náà ni o òun lórúkọ olùkọ́ni ọ̀hún jẹ́ wọ́n ní òun ní ọmọ pọ́n ikọ̀ Super Eagles òdì báyìí gẹ́gẹ́ bí olùkọ́ni àgbà gẹ́gẹ́ bí àjọ NFF ṣe kéde. bàbá sì wá ń sọ nípa olùkọ́ni Eric Chelle ó jẹ́ olùkọ́ni kan tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé ìgbà 5 péré náà ló láǹfààní láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Mali ìyẹn ní kàríà ẹ̀ 5 péré náà ló gbá bọ́ọ̀lù fún un ṣùgbọ́n ó gbá bọ́ọ̀lù fún àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ìyẹn lókè òkun pàápàá jùlọ lórílẹ̀-èdè France ó sì ti jẹ́ olùkọ́ni fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan náà bó tiẹ̀ jẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ sí olùkọ́ni tó ṣe kìí ṣe àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù téèyàn lè nàka sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní kìmí ju gbogbo ẹ̀ lọ òun ló kó ikọ̀ Mali wá sínú ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé lọ́dún tó kọjá tó jẹ́ pé ó kó wọn dé ìpele tó kẹ́gùn sí àṣekágbá ìyẹn ìpele semi-final kó tó di pé ikọ̀ léde Côte d'Ivoire wọ́n gbadà jáwé olúborí ṣé wàá fẹ́ gbọ́ wọ́n lò náà ní ó padà jẹ́ olùkọ́ni àgbà fún ikọ̀ ọ̀gbọ̀jẹ̀ tó jẹ́ ti àwọn abẹ́lé ìyẹn Super Eagles home basing wọ́n lò náà ní ó padà jẹ́ olùkọ́ni wọn ṣùgbọ́n o wọn ò tí ì sọ pàtó bóyá òní ò léwájú wọn lọ sínú ìdíje CHAN àbó nǹkan ṣùgbọ́n wọ́n kàn sá ti kéde rẹ̀ báyìí eléyìí tí ẹ kàn sọ ni pé ìfigagbága eléyìí tí ikọ̀ Super Eagles ọmọ gbánú oṣù kẹta bàbá sọ nípa World Cup qualifier ìfigagbága méjì matchday 5 matchday 6 méjì ló máa wáyé nú oṣù kẹta wọ́n lòun ló máa kó ikọ̀ Super Eagles òdì ìyẹn nígbà yẹn bí nǹkan ṣe rí nìyẹn o bàbá sọ nípa olùkọ́ni tuntun eléyìí tí àjọ NFF tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde aláǹfààní àti gbé àtẹnáwó ọ̀rọ̀ olùkọ́ni yìí ṣùgbọ́n ẹ̀sẹ̀ jà ní sùúrù á wo àwọn nǹkan kan pa rẹ̀ bọ́ bá ṣe é ṣe láàárọ̀ ẹ̀ àṣì bàbá wa rí ti láàárọ̀ yìí tó bá di ọ̀sán á lè fẹ́ lójú dáadáa ṣùgbọ́n fẹ́ ti àwọn àgbéyẹ̀wò nǹkan kan nípa olùkọ́ni yìí bàbá ń sọ nípa Eric Sekou Chelle olùkọ́ni tuntun fún ikọ̀ ti Super Eagles ó yá láti ibẹ̀ pàápàá